tó sí o. Ìka àgbẹ̀gàn ká ṣe lára kò bá já sí pọ̀rọ̀rùn kágbẹ̀gàn omi ọpọlọ máa bóbi ṣọ̀tá ìlara. Ọlọ́run dákun máa pa mùdírù kíákíá nítorí pàwọ́ lọ fáwùjọ wa wọ́n pọ̀ níbi ká láyà ká sọ títọ́ wọn ò dẹni gbárọ́ láàyè lórí òdodo kò má sẹ́ni tọ́jọ́ àfàlẹ́ lórí àdàmà àlè ìlọrí. Síwájú tó rẹ̀ gan ó pé kò yìn má ló gidi gan. Ádámọ̀ Àlè Ìlọrí. Ádámọ̀ Àlè Ìlọrí. Naam. Alhamdulillah rabbil alamin. Ọlọ́run dákun yóò ṣíjú àánú wọ̀ wá. So lára àwọn tá à ń kojú náà ni iná ló ń ṣe mọ̀nàmọ́ná. Ọlọ́run kó dákun kó ṣe dáadáa fún wa, kó sì ràn wá lọ́wọ́, kó kún wa lọ́wọ́. Ìfẹ́ Ọlọ́run kó má kúrò lára ẹnì kankan wa. La ilaha illallah. Jẹnẹrétọ̀ yẹn ló ń ṣiṣẹ́ kíṣẹ́. So Ọlọ́run kó ṣe dáadáa fún wa. Naam. Àwa ni pé ní ọ̀rọ̀ tá ń bá bọ̀ bí dáadé ni pé qala Allahu ta'ala Ọlọ́run sọ yìí pé ya ayyuhal ladhina amanu taqullaha wabtaghu ilayhil wasilata. Ọlọ́ni mo pè yín tẹ́ nígbàgbọ́ ní Ọlọ́run taqullaha ẹ bẹ̀rù Ọlọ́run. Tẹ́ bá wá bẹ̀rù Ọlọ́run wabtaghu ilayhi ẹ máa wá al-wasila akasọ̀ sọ́dọ̀ Ọlọ́run. Ẹ máa wá ń tẹ́ máa lo ẹni tó bá níbẹ̀rù Ọlọ́run tó bá lo wàsílà náà ló lè rí Ọlọ́run. Dalilun ala jawazi tawassul. Wọ́n lára ẹ̀rí tó ń fi ń ṣe lẹ́tọ̀ fún wa wípé alẹ́ fọlá ànábì tọrọ náà ni àdísù ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Àdísù yìí ó ń bẹ nínú Musnad Imam Ahmed. Ó ń bẹ lọ́dọ̀ àfáwà Ibn Abi Shayba. Ó ń bẹ nínú Sunan Ibn Majah. Ó wà lọ́dọ̀ àfáwà Ibn Sunni fi kitabi Amalil Yawmi wal Layla. Wa hadha hadithun hasanun hasanahu. Tí wọ́n gbà yí pé àdísù tó dáa ó sì lálàáfíà. Kí làdísù náà? Ó ní Allahumma ìrẹ́ Ọlọ́run. Inni as'aluka bi haqqi sa'ilina alayka. Ọlọ́run abá o, mò ń bẹ̀ ọ́ kó wọlé àwọn tó jẹ́ ti gbé sa'ilina alayka àwọn tí wọ́n máa bẹ̀ ọ́. Ṣọ̀pọ̀ àwọn kan bẹ wọ́n máa bẹ̀ lọ́wọ́ ní gbogbo ìgbà ni.
aládùúà ni wọ́n sì máa ṣàdúà ni. ó wá ní Allahumma ìrẹ́ Ọlọ́run kí l'Ànábì bá débẹ̀ àní Abi Sa'id al-Khudri àdìsọ àfáwa Sa'id al-Khudri ni ó l'Ànábì sọ yìí pé ma kharaja rajulun min baytihi illa salati faqal ó lẹ́nìkan ò ní jáde nínú ilé rẹ̀ kó fẹ́ lọ mọ́ṣáláṣí lọ́ọ́ kírun faqala kó wá sọ wípé Allahumma ìrẹ́ Ọlọ́run inni as'aluka bi haqqi sa'ilina mo ń bẹ̀ ọ́ kó wọlá àwọn tí wọ́n máa bẹ̀ ọ́ wa bi haqqi mamshaya hadha kó o sì wọlá àwọn tí wọ́n máa rí irú rìn tí mò ń rìn yìí o gbọ́ wọlá àwọn tí wọ́n máa bẹ̀ wọ́ Ọlọ́run ṣe pé wọn ò ní nǹkan míì gbogbo akọ́là ń ṣàdúrà gbogbo àwọn kan bẹ wọ́n ti wọlé sọ́lọ̀ lára níbi àdúrà Ọlọ́run gan ti wọlé sí wọn lára tádìsù kan júwe bẹ́ẹ̀ yìí pé ma taqarraba ilayya abdi bi shay'in ahabbu ilayya mimma aftaratuhu alayhi ẹrú ò lè fi nǹkan kan súnmọ́ mi ju tí mo ṣe lọ́ranyàn fún lọ wa ma taqarraba ilayya bi shay'in àbí bi nawafil kò wá ní máa súnmọ́ mi pẹ̀lú pẹ́pẹ́ fúru àfi kó ṣe débi pé ní ata uhibbahu tí máa fi fẹ́ràn ẹ̀ ṣe é pé kò ní béèrè nǹkan kí n má dá lóhùn torí mi Ọlọ́run ó di ojú tí ó máa fi ríran ń di ọwọ́ tí ó máa fi mú nǹkan ń di ẹsẹ̀ tí tó bá mú àjọ máa mú ni tí ń bá ń rí àjọ máa rí ni tó bá ń sọ àjọ máa sọ ni. ó wá ní tẹ́nìyẹn bá wá jáde nínú ilé rẹ̀ tí ń lọ mọ́ṣáláṣí Ànábì tó wá ní Allahumma ìrẹ́ Ọlọ́run inni as'aluka bi haqqi sa'ilina alayka mò ń fi ọlá àwọn tí wọ́n máa bẹ̀ ọ́ mò ń fi wọ́n bẹ̀ ọ́ wa bi haqqi mamshaya hadha mo sì fi ọlá rìn tí mò ń rìn yìí irú rìn tí mò ń rìn yìí àwọn tí wọ́n máa ń rìn irú ẹ̀ mo fi bẹ̀ ọ́ fa inni lam akhruj ashiran wala batoran wala riyagan wala suma èmi ò jáde lórí ìrìn tí mò ń rìn yìí mi ò jáde nítorí káwọn èèyàn lè rí mi mi ò jáde ní ti kárí mi ò jáde ní ti káwọn èèyàn lè gbọ́ mi ò jáde nítorí pé mo fẹ́ ṣe fáàrí. ó ní kharajtu ittiqaha sukhutik mo jáde nítorí pé mò ń páyà ìbínú rẹ wabtighaha mardatik àti pé mò ń wáyọnú rẹ as'aluka an tunkidhani minan nar mo wá ń bẹ̀ wọ́ Ọlọ́run kó mi yọ kó mi náà wa an taghfira li dhunubi kó o sì forí ẹ̀ṣẹ̀ mi jì mí torí pé innahu la yaghfiru dhunuba illa ant ẹnìkan ò lè forí ẹ̀ṣẹ̀ jì ní àyàfi wọ́ Ọlọ́run. ó ní Ànábì ní tó bá wí bẹ́ẹ̀ wakkala Allahu bi 70 alfa malaki 70 wọ́n lọ́lọ́wọ́n ọba ó mú àwọn màláìkà 70,000 70,000 Ọlọ́wọ́n ọba ó kó tẹ́ni yẹn. wọ́n kó àwọn 70 alfa malaki àwọn 70,000 màláìkà Ọlọ́wọ́n ọba ó kó tí yastaghfiruna lahu wọ́n wá máa tọrọ àforíjì fún wọ́n máa bá béèrè yọ́nú Ọlọ́run wa aqbala azza wa jalla alayhi biwajhi Ọlọ́run wà dájú kọ́ hatta yafruga min salati títí tí ó fi parí ìrun rẹ̀. àdìsù yìí ó wà ní Musnad àfáwà Ahmed ọ̀dọ̀ àbáwá Ibn Abi Shayba gbà wá Ibn Majah gbà wá Ibn Sunni gbà wá. so àdìsù ni àdìsùn hasanun sahihun kódà wọ́n wá sọ fún wa yìí pé àfáwà هذا حديث أسانه تلو أسانه أمير المؤمنين في الحديث olórí àwọn ẹni Ọlọ́run níbi ọ̀rọ̀ hadithu Amirul Mu'minina fil hadithi Sheikh Ibn Hajar al-Asqalani àfáwà Ibn Hajar al-Asqalani nínú tírà àwọn tí wọ́n pè ní Nata'ijul Afkar wọ́n asana hadithu yẹn wal hafizu Zainuddin al-Iraqi nínú tírà àwọn tí wọ́n pè ní al-Mughni an hamlil asfar wọ́n asana rẹ̀ wal hafizu Sharafuddin ad-Dumyati nínú tírà tí wọ́n pè ní al-Muttajiru ar-Rabih fi thawab al-amali as-salih bákan náà hafizu Abul Hasan al-Muqdisi fi kama fi targhibi wa tarhibi wọ́n asana rẹ̀ wal hafizu Jalaluddin as-Sayuti nínú tírà tí wọ́n pè ní Tufatul Abirari binuktil adhikari àwọn náà ṣe kíni o wọ́n asana hadithu yẹn
ìyẹn fi hàn ayé pé àdìsù yìí kódà àfáwà Tabarani àwọn náà gba àdìsù yẹn wá Ibn Majah àwọn náà gbà wá nu súnánù wọn so tabawo súnánù gbóná Musnad Imam Ahmed ari nu volume 3 àfáwà Tabarani àwọn náà gba àdìsù yẹn wá so wọ́n gba àdìsù yìí táwọn náà gbà yìí pé káfọlá ànábì tọrọ ìntólẹ́tọ̀ ni wà Tabarani fi du'a yìí Tabarani gbà wá níbi tó ti sọ̀rọ̀ àdúrà tábà lọ ká volume 2 wọn àfọwọ́ abẹ́yà kí wọ́n gbà díìsì yìí wá fi du'a yìí wà asanahu al-Hafiz ibn Hajar al-Asqalani fi nata'ij al-afkar wal-Hafiz ad-Dumyati mo ti dárúkọ wọn so gbogbo àwọn àfáwà yìí ni wọ́n gbà kíni o wọ́n gbà pa díìsì yẹn ó lálàáfíà in tó wá kù ní pé àfáwà sọ fún wa yìí pé fala iltifatu ba'da tahsin haula'i lẹ́yìn táwọn eléyìí sọ fún wa pa díìsì yìí dáa táwa lẹ́ni tí ó sọ fún wa pé kò dáa àwọn tí wọ́n ládìsù yìí dà yìí táwa lẹni táwa máa wò tí ó máa sọ pé kọ́ńdẹ̀ ládìsù yìí tí ó wà máa lo òjé tó jẹ́ ni ó sì máa jẹ́ wá ẹ tún wá gbọ́ àdìsù mi an Anas radiyallahu anhu fi hadisi wafati Fatima binti Asad wọ́n ní nígbà tí Fatima ọmọ Asad Ummu Ali radiyallahu anhu ma tó jẹ́ ìyá wa fún bàbá wa Ali kọlọmbà ayọ́lú sáwọn méjèèjì wọ́n ní gbà tó kú wọ́n lánàá nàbíyà sallallahu alayhi wa sallam dakhala qabraha wọ́n lánàá nàbí wọnú sàárè gbà nàbí wọnú sàárè ní tí wọ́n gbẹ́ kalẹ̀ tọ́jà fihi ànábì wá dùbúlẹ̀ sínú sàárè yẹn faqal ànábì wá ń sọ wípé yẹn ni pé anna nàbíyà dakhala qabraha fatọ́jà fihi ó wọnú sáré yẹn ó wá dùbúlẹ̀ sínú rẹ̀ faqala ànábì wá sọ pé Allahu alladhi yuhyi wa yumitu wa huwa hayyun la yamutu ighfir li ammatika Fatima binta Asad wa laqinha ànábì wá ní ìrẹ́ Ọlọ́run alladhi yuhyi wa yumitu ọba tí máa yé ènìyàn tí máa pa ènìyàn wa huwa hayyun la yamutu ọba tó jásí pé òun ni ó máa ṣẹ̀mí tí ò ní kú ighfir li ammatika Fatima binta Asad bá mi forí jì ẹrúbìnrin rẹ Fatima ọmọ Asad walakinha hujjataha dákun àwíjàre rẹ Ọlọ́run bá mi máa pè fún ìyẹn ni pé bá ń fún lámàdájú kórí tí wọ́n bá bi léèrè wí wa wasi' madkhalaha gbogbo tí ó bá dé sí jọ máa jáyè tí ó gbáyé fún bí akinabi yíká wọlá ànábì rẹ wal anbiya alladhina min qabli kó o bá mi wọlá àwọn ànábì tí wọ́n ṣáájú mi fa innaka arhamur rahimin torí wọ́n lọ́ba tó láàánú ju gbogbo àwọn aláàánú lọ mi rò pé gbọ́ àdìsù yẹn dáadáa wọ́n láànábì ńgbà tí wọ́n gbé sáré ìyá tó bí Sayyidina Ali tán Fatimatu bintu Asad ànábì wá wọnú sáré ni ó wá dùbúlẹ̀ sínú rẹ̀ ó wá ní Allahu alladhi yuhyi wa yumitu ìrẹ́ Ọlọ́run ọba tí máa yé ènìyàn ọba tí máa pa ènìyàn wa huwa hayyun la yamutu ọba tí ó máa ṣẹ̀mí tí ò ní kú ighfir li ammatika Fatima binti Asad bá mi foríjì ẹrúbìnrin rẹ Fatima ọmọ Asad wa laqinha hujjataha dákun àwíjàre rẹ Olúwa Ọlọ́run dákun laqinha dákun bá ń pè é fún jórí wí wa wasi' madkhalaha ibi tí ó wà wọ̀ bá mi ṣe sàárè rẹ̀ Ọlọ́run dákun mọ́jọ́ ó fún mọ́ jọ fẹ́ fún bí akinabi yíká wọlá ànábì rẹ̀ wal anbiyahi alladhina min qabli kó o sì bá mi wọlá àwọn ànábì Ọlọ́run tí wọ́n ṣáájú tèmi Muhammad fa innaka arhamur rahimin torí pé wọ́n lọ́ba tó láàánú ju gbogbo àwọn aláàánú lọ sanadu hadisi sanadu jayyidun kama qala al-allamatu ibn Hajar gẹ́gẹ́ bí àfáwà Ibn Hajar ṣe wí nínú tírà tí wọ́n pè ní al-Jawharu al-Munazzam fi ziyarati al-qabri al-mu'azzam àwọn àmì àmà pè ní fi ziyarati al-qabri al-mukarram àwọn àmì wọ́n máa pè bẹ́ẹ̀ àdìsù yìí bákan náà rawahu Ibn Hibban gbà wá wal Hakim náà gbà wá wàsọ àwùhù wọ́n sì gbogbo wọn ni wọ́n sì sọ aha rẹ̀
bóra làáfíà bí Anas ibn Malik látẹnu Anas ọmọ Malik qala al-Hafiz ad-Dhahabi àfáwà Hafiz tó ń jẹ́ àfáwà Imamu Dhahabi ìmáàmù àwọn àfáà aládìsí ni àwọn náà tún wá sọ fún wa pé wà du'ahu mustajabun inda qabril anbiya wal awliya àdúrà máa gbà níbi sàárè àwọn ànábì Ọlọ́run àti bí sàárè àwọn wòlíì Ọlọ́run àfáwà Dhahabi ni wọ́n sọ bẹ́ẹ̀ o tá a bá lọ ka tírà Siyaru A'lamin Nubala ìmbẹ̀mbẹ̀ ó yẹ ká bi àwọn èèyàn léèrè pé náà bá ní àwọn tí wọ́n máa ń lọ di sàárè tí wọ́n lọ ṣàdúrà fún tí wọ́n ti fọ́lá rẹ̀ tọrọ ṣé kùbúrí ni Imamu Dhahabi tó fi gbà wípé mustajabu wa du'ahu mustajabu inda quburil anbiya bẹ́ẹ̀ bá débi sàárè àwọn ànábì Ọlọ́run tó bá fọ́lá àwọn tọrọ ń bẹ àdúrà máa gbà ń bẹ wal awliya kódà àwọn tí wọ́n bá jẹ́ àyù Ọlọ́run tí wọ́n jọ́rẹ̀ rẹ̀ ọ̀rọ̀ yìí ń bẹ nínú Siyaru A'lamin Nubala ó wà ń bẹ kọlọ́n kó dákun kó ṣíjú àánú wọ̀ wá kó sì ṣe dáadáa fẹ́ni kankan wa. bákan náà àdísù istisqahi Umar ibn al-Khattab ká tó wá lo àdísù yẹn náà tí wọ́n ní àdísù kan dẹ̀ fi àmì Ramada wọ́n pe àmù kan ní àmù Ramada wọ́n lọ ṣe istisqahu lọ ọ̀dọ̀ Abbas ibn Abdul Muttalibi Imamu Bukhari gba àdísù yẹn wá nínú Sahihu wọn Anas ibn Maliki látọ̀dọ̀ Anas ọmọ Malik wọ́n ní anna Umar ibn al-Khattabi wọ́n ní Umar ọmọ Khattabi jẹ́ nìkan tó jásí pé ní idha qahatu istasqa bil Abbas ibn Abdul Muttalib tó bá di pé ìyẹn mú wọ́n lọ sọ́dọ̀ ọmọ Abbas òun ni wọ́n fọlá rẹ̀ bẹ Ọlọ́run kó fáwọn olómi tí wọ́n bá lọ bá pé kó bá wọn tọrọ ìtàsẹ́kọ́ wọ́n bẹ̀ kó bá wọn tọrọ omi lọ́dọ̀ Ọlọ́run ìyẹn fi hàn pé wọ́n rí i pé ẹ̀jẹ̀ ànábì báràkà ànábì wà lára wọn faqala báwo ni wọ́n ṣe wá ń wí ẹnìyàn ó wàá sọ wípé ẹni tí wọ́n ní kó bá wọn bẹ lọ́run fómi yóò wá ní Allahumma ìrẹ́ Ọlọ́run inna kunna natawassalu ilayka min nabiyyina afọlá ànábì wa àfi bẹ̀ ọ́ mo tún níjó ní bóyá torí pé wọ́n ti dọ́pọ̀ lẹ́lòmíì rú ló bá ní see this afa is twisting the hadith ní káwọn afa rẹ̀ tù ọ́ kí wọ́n tù ó gbọ́nà tawassalu ilayka bi nabiyyina ó wà ní Sahihul Bukhari torí wọ́n ní gbogbo abáfọlá ànábì tọrọ gbogbo àwọn àdìsí tí tó wá bá ní àdìsù kan dẹni kódà jẹ́ kí n fi nọ́mbà àdìsù ni ó wà bí ń wí fún àǹfààní fẹ́ni tó bá fẹ́ rí kó lọ wò so nígbà tí wọ́n bá lọ bá ó wà nù kìtàbù Fadaili Sahaba báàbù dhikri Abbas ìbẹ̀ǹbẹ̀ káwa náà ká lọ wò ẹ wá gbọ́n tí àdìsù yẹn wí tí wọ́n bá dọ́dọ̀ rẹ̀ kí lóun náà wá ń wí yóò wá ní Allahumma ìrẹ́ Ọlọ́run inna kunna natawassalu ilayka wabutagu ilayhi alwasilata tọ́lọ̀ ń wí pé yá ayyuha alladhina amanu taqullaha ẹ̀yin tẹ́ gbọ́ Ọlọ́run gbọ́ ẹ bẹ̀rù Ọlọ́run wabitagu ilayhi alwasilata ẹ máa wá kàsọ̀ sọ́dọ̀ Ọlọ́run ẹ wá àtẹ̀gùn sọ́dọ̀ rẹ̀ ìyẹn fi hàn pé èèyàn lè fọlá ànábì tọrọ nínú Bukhari ó ní Allahumma ìrẹ́ Ọlọ́run inna kunna àwa o natawassalu ilayka bi nabiyyina à ń fi ànábì rẹ̀ ṣàkàsọ̀ sí ọ kí ni wọ́n ń ṣe à ń fa ànábì wá bẹ̀ ọ́ fatusikina kó rọ̀jò fún wa wa inna natawassalu ilayka bi ammi nabiyyina a sì tún fi ọ̀nkù ànábì rẹ̀ ànábì wa yìí a tún fi ń bẹ̀ ọ́ a fi ń ṣàkàsọ̀ sí ọ fásitì náà rọ̀jò fún wa qala fayusqawna wọ́n sì rọ̀jò fún wọn àbí kí náà ń pè ní tawassul talabu manfa'a aw indifa'i mudarra bi dhikri ismi nabiyyin aw waliyyin kí ni wọ́n sọ yìí nínú Bukhari
bàbá wa Sharafu dẹ̀ sọ yí pé àwọn àdísù tó wí bẹ́ẹ̀ bá ní ká tún gbọ́ àdísù ni ká tún gbọ́ lẹ́ẹ̀kan sí yàtọ̀ sí tàwọn tẹ̀yìn tá a ti gbọ́ ṣùgbọ́n lọ́n kó ṣíjú àánú wa tí wọ́n ní àdísù ni àwọn àdísù kan dẹ̀ ó dàbí pé so kọ́lọ́n kó ṣe dáadáa fún wa kó sì ràn wá lọ́wọ́ mo fẹ́ ká tún gbọ́ torí ẹlòmíì tí ò tí ì jọ ìwà tó Ànábì sallallahu alaihi wasallam tọrọ kí n tún fi yẹn mọ mi àwọn dé àdìsí kọ̀ǹdẹ̀ ni náà àdísù kan dẹ̀ nínú ni kọjá rọ wọn pa mọ́ Ànábì sallallahu alaihi wasallam àbí àdìsí tí ò fẹsẹ̀ rinlẹ̀ nínú rẹ̀ ní àdìsí kan kọ̀ǹdẹ̀ tó lánàbì sọ pé sallallahu bijahi fa inna jahi 'inda Allahi 'azim ẹ máa fi yìí mi ẹ máa fi tọrọ ní tẹ́ máa fẹ́ lọ́dọ̀ Ọlọ́run torí pé yìí mi tóbi lọ́dọ̀ Ọlọ́run eléyìí èyí sàdísì tó fẹsẹ̀ rinlẹ̀ rárá tó ápérò rẹ̀ ni wọ́n á ń dìka tó fi wá máa jánu fánu sọ pé bó la ṣe ní fọlá Ànábì tọrọ ṣé mo pé ọ̀pọ̀lọpọ̀ wọn ká kọ́ kí ó gidi wọn ká kún náà ní tí ìfẹ́ ni wọn tó bá ti pàpè tó bá ti pe àpèjẹ rẹ̀ Náà. fún nínú ẹ̀mí wọn. àsìkò ti lọ dáadáa náà jẹ́ kí n ka àdísù yìí kalẹ̀ yóò máa ní Allahumma ìrẹ́ Ọlọ́run inna kunna natawassalu ilayka bi nabiyyina à ń fa nàbí ṣàkàsọ̀ sí ọ kí náà ń ṣe ni à ń fa nàbí bẹ̀ ọ́ fatusikina kó rọ̀jò fún wa wa inna natawassalu ilayka bi ammi nabiyyina torí pé wọ́n ti sọ fẹ́ lómi pé kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ lómi pé a máa gbọ́ ntáfà yẹn ń sọ ó bẹ́ẹ̀ nu ẹ ṣe ń dùn ó sì ń parọ́ fáwọn èèyàn lórí irọ́ wọ́n láwọn tí kéwù wọn ò bá dunlẹ̀ tó ṣáà sọ pé kéwù Imam Bukhari ò dunlẹ̀ ni báwọn dókítà ṣe wí pé inna kunna natawassalu ilayka bi nabiyyina à ń fọlá ànábì wa yìí a fi ń ṣàkàsọ̀ sí ọ wọ́n ń fọlá rẹ̀ bẹ́ẹ̀ nu fatusikina rọ̀jò fún wa wa inna natawassalu ilayka bi ammi nabiyyina fatusikina a tún fi ọlá ọmọ ẹ̀gbọ́n bàbá rẹ̀ tàbábúrò bàbá rẹ̀ a fi ń bẹ̀ ọ́ olójú ó sì rọ̀ ojú ó sì rọ̀ sokolo kó dàmú kó ṣíjú àánú wa a rí i pé nínú àwọn àdìsí a rí i pé àwọn àfáà jẹ́ kó yé wa ń bẹ̀ wípé fil hadithi ìfìbátú tawassul bí sallallahu alayhi wa sallam ó ń fi rinlẹ̀ fún wa pé a lè fọlá ànábì tọrọ wa bayanu jawazi tawassul bi ghayrihi ka salihi àti fífi ìṣẹlẹ̀tọ̀ pé a lè fọlá àwọn ẹlòmíì náà tọrọ gẹ́gẹ́ bí àwọn èèyàn rẹ̀ min alil bayti nínú àwọn ará ilé ànábì wa min ghayrihim àtàwọn ẹlòmíì ọ̀rọ̀ yìí ń bẹnu Fatihul Bari tá a bá lọ ka volume 2 ń bẹ pé àfáàwà Al-Hafiz Ibn Hajar wọ́n ń sọ fún wa pé wọ́n fil hadithi nínú ọ̀rọ̀ tá a mú wáyé ìsìbátú tawassul bi ó ń fi rinlẹ̀ fún wa wípé káfọlá ànábì tọrọ ń bẹ wa bayanu jawazi tawassul bi ghayrihi ó sì tún hàn sí wa ń bẹ pé ó lẹ́tọ̀ọ́ káfọlá ẹlòmíì náà tọrọ tí ẹ ṣànábì ka salihin bí àwọn èèyàn rẹ̀ min alil bayti nínú àwọn ará ilé ànábì wa min ghayrihim àtàwọn tí ẹ ṣará ilé ẹ̀ ta ló sọ bẹ́ẹ̀ Al-Hafiz Ibn Hajar tí wọ́n ṣe sẹ́ríù Sahihul Bukhari nínú tírà àwọn tá ń pè ní kíni o Fatihul Bari naam jẹ́ kí n tún fi ọ̀rọ̀ díẹ̀ kún nínú ọ̀rọ̀ àwọn àfa kọ́lọ́n kó ṣíjú àánú wò wá àfa wa Ibn Hajar al-Asqalani wọ́n sọ nínú tírà kan tí wọ́n ń pè ní Al-Mawahibu Al-Laduniyya nínú volume 8 wọ́n ní wayambaghi liz-zahiri ó lẹ́tọ̀ọ́ fẹ́ni tó lọ ṣe àbẹ̀wò sí sàárẹ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam an yukthira mina du'a'i wa tadarru kó kún fún ọ̀pọ̀lọpọ̀ àdúà kó sì yẹpẹrẹ rẹ̀ kó rawọ́ sọ́lọ́hun wal istighatha wa tashafu'i wa tawassul bihi ó lẹ́tọ̀ọ́ fún kó bẹ lọ́wọ́ bá ń bẹ̀ kó béèrè ìrànlọ́wọ́ látọ̀lá anabi ń bẹ̀ kó béèrè ìṣìpẹ̀ ń bẹ̀ kó ṣe tawassulu ń bẹ̀ kó fọlá anabi tọrọ ń bẹ̀ àwọn náà sọ bẹ́ẹ̀ naam afawa Ahmaduddin ibn al-Attar àwọn kú ní 726 àlejìrì
tìlímìdù náwáwí làwọn ọmọ kéwù ìmáàmù náwáwí ni àwọn gbà yí pé wà òmírì náà bí su'alin wà su'alu bí ja'ihi wọ́n pa wá láṣẹ bí su'alin pé tá a bá ń tọrọ àdúrà wà su'alu bí ja'ihi pé alẹ́fọ́lá rẹ̀ tọrọ ẹ lọ́wọ́ mawahibul jalil tíra tó ń pè ní kíni o mawahibul jalili àfáà yìí àwọn ni wọ́n sọ bẹ́ẹ̀ nínú volume 2 àfáà Ibn Khaldun nínú tàríkì tiwọn àwọn kú ní 808 volume 4 ló wà wọ́n ní nas'aluhu subhanahu wa ta'ala àwa ń bẹ Ọlọ́run nínú mímọ́ rẹ̀ ọba tọ́lá rẹ̀ ga jùlọ min faydi fadlihil amimi níbi kó da ọlá rẹ̀ tí ó kárí kó dàlù wá wa natawassalu ilayhi bijahi nabiyyihi a sì ń bẹ pẹ̀lú ọlá ànábì rẹ̀ alkarim tó jálá kanlé dókítà dẹ̀ ń sọ pé àwọn tọrọ mímọ́ òye ni wọ́n ń fọlá rẹ̀ tọrọ ṣe Ibn Khaldun ọ̀rọ̀ òye wọn kí wọ́n náà ń tọrọ pé à ń yẹrù sùkọ̀nà pé kọ́lọ́hún ṣe jíjẹ mímu fún wa à ń yẹrù sùkọ̀nà imanan da'ima kó bò wá láṣìírí ìgbàgbọ́ gbére wa qalban khashi'a kó fún wa lọ́kàn páyà Ọlọ́run wa ilman nafi'a kó sì fún wa nímọ̀ tí ó ṣàǹfààní pé àwa máa ń lò ó àwa máa ń fi bẹ Ọlọ́run bijahi nabiyyihi pẹ̀lú iye ànábì rẹ̀ pé wọlá iye ànábì rẹ̀ alápọ̀nlé jùlọ à ń yọrù sí kọ̀nà ní à ń yẹrù sí kọ̀nà kó ṣàánú wa ìmọ̀ẹ́nà kó fún wa nígbàgbọ́ tó le tí ó máa jẹ́ gbàgbọ́ ayérayé wa qalban khashi'a fún wa lọ́kàn páyà Ọlọ́run wa ilman nafi'a fún wa nímọ̀ tí ó wúlò bí yẹn ṣe jẹ́nu Olúwa Ọlọ́run dákun ṣíjú àánú wa kó o ṣe dáadáa fún wa kó o ràn wá lọ́wọ́ má ṣe lè láṣẹ mọ́ fún wa bí akila ilaha illallah àti wá mẹ́ ní ìsìn pé tawassul kì í ṣe pọ́rọ̀ àwọn àfa aláìmọ̀ kan àwọn àfa tí wọ́n nímọ̀ ni a dẹ̀ ti mọ̀ pé kò sí tó ń jẹ́ ádámù tawassul Ibn Taymiyyah ló gbé e wá ó ti wà kó tó dé òun ló dé ló wá mú èmi kọ́ mo wí o àfa Sábùkí ló wí o bó tiẹ̀ já sí pé wọ́n ní àwọn ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń tí wọ́n lọ máwọn sàhábà àmọ́ kò sí ẹ̀rí kan tó sọ fún wa pé ẹ̀mẹ́rin náà wà gbóni ẹ̀ gbọ́dọ̀ fọlá ànábì tọrọ kò sí Ọlọ́run dákun mọ́ ṣe lè láṣẹ mọ́ fún wa mọ́ sì ṣe láwìí mọ́ bọ́rọ̀ wa sẹ́sọ̀ ṣíjú àánú wò wá àwọn tá à ń ṣàdúrà fún Ọlọ́run bá gbàdúrà wọn bàbá wa Adégbìtẹ̀ Ọlọ́run mọ́ dà wọ́n láàmú torí àti pẹ́ lálẹ́ yìí náà díẹ̀ Ọlọ́run bá wa ṣíjú àánú wò wọ́n bàbá wa ẹnjìnìá Odúọlá Ọlọ́run bá wa járí wọn pẹ́ mọ́ dà wọ́n láàmú mọ́ dà wọ́n lágara bàbá wa Abdulhakeem Muradi bàbá wa ṣàánú wọn bàbá wa Ibrahim Bádéjọ Ọlọ́run bá wa ṣe dáadáa fún wọn àfa wa Sa'idu Kaka wa bá mi ṣíjú àánú wọn àfa wa Abu Jamaluddin Abubakar Ọlọ́run bá wa ṣíjú àánú wọn bàbá wa Muhammad Jami Alaba Adégúnwà Labaika di Christ Ọlọ́run bá wa ṣíjú àánú wọn náà ó sì bá gbọ́rọ̀ tí wọ́n náà sẹ́sọ̀ la ilaha illallah kárí gbogbo àwọn tí wọ́n ń fẹ́ràn wa àfa wa Muhammadu Tayyib Ọlọ́run bá wa ṣíjú àánú wọn Ọlọ́run bá wa gbàdúrà wọn lórí bàbá wọn kó sì bá fún wọn lọ́pọ̀ àlàáfíà àwa náà fún wọn lálàáfíà ṣíjú àánú wa lálẹ́ yìí gbogbo wa náà la ṣàdúrà fún Ọlọ́run bá gbàdúrà oníkálukú wa kó sì gbọ́rọ̀ wa sẹ́sọ̀ kó má dà wá láàmú tó ìlànà bíi tí ń rí agbọ́dọ̀ fàyè lẹ̀ ká pè wọlé bó tiẹ̀ jẹ́ fún ìṣẹ́jú díẹ̀ so torí pé àsìkò ti lọ gan so ìṣẹ́jú mẹ́wàá la dẹ̀ ní láti fi pè so ìṣẹ́jú mẹ́wàá kọ́lọ́n kó ṣíjú àánú wa bí yàrá sì fẹ́ pè sọ ohun tó bá fẹ́ sọ ní ṣókí insha Allahu ta'ala so ojú òpó ti ṣí kalẹ̀ fáwa tí a bá fẹ́ pè kọ́lọ́n kó ṣe dáadáa fún wa kó ràn wá lọ́wọ́ torí pé àsìkò ti lọ púpọ̀ kọ́lọ́n bá wa ṣíjú àánú wa èyí tá a wí lónìí Olúwa Ọlọ́run dákun mọ̀ ṣe láwìí mọ́ fún wa a sì tún dúpẹ́ lẹ́yìn ọmọ ìyá wa nígbà tí kinní yẹn tún lọ náà bó ti lọ gẹ́gẹ́ bí ètò Ọlọ́run bẹ́ẹ̀ náà lẹ tún àkódà Alioye gan mẹ́sẹ̀gì pé what is happening so dáadáa náà ni so Ọlọ́run kó ṣíjú àánú wa kó ṣe dáadáa fún wa gbogbo àwọn tí wọ́n ń wáyàwó bá wa fún ẹ níyàwó àlùbáríkà àwọn tí wọ́n ń wọ́ ọmọ bá wa fún ọlọ́mọ àlùbáríkà àwọn tí wọ́n ti ń kọ́lé Ọlọ́run bá wa bá wọn parí ẹ̀ àwọn tí wọ́n ti nílẹ̀ Ọlọ́run dákun bá wa bá wọn kọ́ àwọn tí wọ́n ń wáwé gbèlú Olúwa Ọlọ́run dákun yóò tẹ̀ wọ́n lọ gbogbo àwọn tá à ń bẹ lọ́n kọ́lọ́n bá gbàdúrà Ọlọ́run bá wa gbàdúrà wọn lọ́la la ilaha illallah bí aki Muhammad rasulullah sallallahu alayhi wa sallam wala hawla wala quwwata illa billah bákan náà gbogbo àwọn tá à ń ṣàdúrà fún alájà Aisha ní Texas bá mi ṣíjú àánú wọn bá mi ṣàdúrà wọn ọmọ ìyá wa kan náà níṣòro kan Ọlọ́run dákun bá mi ṣíjú àánú wọn kó bá wa gbàdúrà wọn gbọ́rọ̀ wọn sẹ́sọ̀ wala hawla wala quwwata illa billah. Assalamu alaikum Dr. Nasir.
Wàhálà sọ́lá wa tó lọ́wọ́ yá ṣe. Ọlọ́run ó ṣàánú sà. Pápá lè ní à ń ṣe Masha. ẹnu ẹni tí ò bá ti wọ́n yàtọ̀ bí tọrọ ní rí mọ́lẹ̀ lára ẹ̀. Bẹ́ẹ̀ bá ti ń wo ojú ẹ̀ bẹ́ẹ̀ bá ti ń wo ojú ẹ̀ ti ojú wọn bí géèlì ojú wọn ṣe máa ń rí. Kábíyèsí Ọlọ́run. Ní rí mọ́lẹ̀ kankan lójú wọn rárá. Ọlọ́run má yọ mọ́lẹ̀ ànábì kúrò lójú wa o. Ókè kí ni nǹkan tẹ́lu mi tó fẹ́ mú wa báyìí bẹ́ẹ̀ ṣe ń sọ mo wá lọ wo àwọn torí mo ti kà á nígbà kan kéètì ẹ̀ ní evidences tí wọ́n ní against Tawassul sheikh wọ́n pé gbogbo ẹ̀gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ they are all sheikh Islam Majmu' Fatawa gbogbo ẹ̀ everything ni mo rí bẹ́ẹ̀ just all by Sheikh Ibn Taymiyyah ọlọ́kùnṣọ́dá fún ọ. It's just, I mean, everyone can you, Emma Baba is so, until I want to want to know about it. I want you or Allah Mother, I know. Sometimes we want to see, oh, we're so bad, so I could be back then, she time show for every time show for Sheikh. Or to need the gun, or to mount on the page, will never come out. You go, okay. Because some of us we're ready to sponsor a debate. So yeah, ẹjọ́kọ̀ bíbẹ̀ kì í ṣe ìjà ẹ̀jẹ̀ká jọ wá ná mímọ̀ ká wá mú evidence tiẹ̀ wá. Wọ́n kọ̀ọ̀kan àwọn èèyàn tó bí èèyàn mẹ́ta bí èèyàn bíi mẹ́rin ẹ̀wọ́n adúrú èrò tó wà níwájú wọn. Wọ́n á tẹ̀ máa sọ àwọn yẹn tẹ̀ gba àwọn yẹn ẹ̀mọ̀ they are very lazy intellectually. Ẹnu bàbá sọ pé tọ́ ní kọ́ má ṣe yẹn òun táwọn yẹn tẹ̀ ṣe nìyẹn. Ọlọ́kùnrin máa bọ̀ ilé nìkan tó ẹ̀dá fún ọ̀rọ̀ ìlú náà yìí sọ́wọ́ Jazakumullahu khair. Ẹ jẹ́ lónìí bú láti Germany. Salamu alaikum. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Ṣé ìmí Ọlọ́run ní jó bàjẹ́? Ọlọ́run máa ṣe dáadáa fún yín. Àmín. Kọ́nà wọn wọlá èyí tí ẹ̀ ń ṣe yìí náà kó sì wọlá àdúrà tí òjíṣẹ́ Muhammad Sallallahu alaihi wasallam tó ṣe fún bàbá rẹ̀ tí wọ́n ní ká máa ṣe lẹ́yìn òun rẹ̀ tàbá ti ṣe àtáyátẹ́ kọ́lọ́hún kó bá wa ṣe dáadáa fún yín kọ́lọ́hún kó jẹ́ ká rí yín pẹ́ púpọ̀ ní àtàláfíà kọ́lọ́hún kó bá ṣe fún yín àtàwọn ènìyàn tí ń bẹ nínú stúdíò kọ́lọ́hún wà wọlá dáadáa tẹ̀sí yìí fún ìtọ́jú àwa kó síjọ́ agbógun táwọn wá ní dáadáa kọ́lọ́hún kó ṣe fún mo kí pín òun àsàlátù tó ní ká máa ṣe lẹ́yìn òun sẹ́mu kwánẹ́bì ni ó ní ká máa ṣe òun fọlá àwọn bàbá rẹ̀ tọrọ wọ́n sì ní ká mọ̀ fọlá àti ẹ̀ tọrọ ṣẹ̀rẹ̀ pé ó yẹ ká kó sínú yín kún ó tún wa bí mi ọlọ́run níjọ́ bàjẹ́ rẹ̀. Àmín ya Allah, jazakumullahu khair. Salamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ẹ dákun ta ló ń bọ̀ láti bọ́sà. Ayakumullah. Ẹ kálẹ́. Alhamdulillah sir. Alhamdulillah. Alhamdulillah. Ọlọ́run bá ṣàlékún ọpọlọ yín. Àmín ya Allah. Yóò ṣàlékún làákàyè. Àti mẹ́yìn bàbá wa tẹ́ bá wa sọ̀rọ̀ sáà. Ibrahim bilẹ̀ inú mi ń dùn ní. Alhamdulillah. Ọlọ́run tó bá gbé kalẹ̀ lásìkò yìí kò ní fa yín. Àmín. Kò ní gbẹ̀yìn nínú ìyọ̀tọ̀ ò ní rí yín mú. Gbogbo bí wọ́n bá ṣe lè máa fèrò tó Ọlọ́run máa gbé yín. Allahumma àmín. Wọ́n insha Allah ẹ̀rí ọ̀rọ̀ mi sókè ni. Ṣé rí Dr. Aláròyè? Mo sọ́ọ̀rì fún mo ṣe di pé mo dá ọkọ̀ ìdárẹ́ kò ṣẹ̀ṣẹ̀ máa ṣe fàtúwá lórí irọ́. Dr. Sharaf lẹ́ ń sọ. Ṣé ń bọ́ mi? Dr. Sharaf lẹ́ ń sọ. Wọ́n ṣàlàfà aláwo àbíkẹ́ náà pẹ̀lú aláwo náà dájú. No, Dr. Aláròyé, àwọn Dr. Aláròyé ń sábà sọ̀rọ̀ ọ̀fẹ́ ẹnu wọ̀nyí. Àwọn náà máa ń sọ̀rọ̀. Ìjọba mú prógámù ẹ̀ tó ń sọ pé gbogbo ẹni bá ti kí wọn lọ́rọ̀ àwọn àti àrẹnu wọn náà pé kí wọ́n lọ tún kéwké. Ṣé ọ̀rọ̀ wọn kò ṣe ibo gan ìmọ̀ràn ilẹ̀ láyà tá à ń fún ayé gan the same thing òun gangan ní caput wàhálà tó ń ṣẹlẹ̀ yìí. Ọlọ́run aṣáájú àlọ́ wa. Láti 2010 tí bàbá Mùdírù ti sọ̀rọ̀ wípé ọmọ oníjàábù yìí ẹ bá sọ̀rọ̀ ṣébi tó dógun wọn sí yẹn kò sí kankan ní. So wọ́n kan àwọn òun ṣe I'm very sorry to say
wọn ìyàwó díà ni wọn ò kí ń ṣe complete mùsùlùmí torí gbogbo nǹkan tó ta fún kó ànábì yẹn máa ń kú. bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tó ta fún ànábì yẹn máa ń kú. ọlọ́run dẹ̀ bí alẹ́ kù. ànábì gan gbẹ ànábì gan kò sùn tẹ́lẹ̀ sọ tẹ́lẹ̀ mi ò sùn. nígbà bá yá àṣírí wọn máa tú dẹ́pọ̀ kan láì kò dira tu torí gbogbo wàhálà yìí àti Amẹ́ríkà náà ní fún wa ó lè ti lọ Saudi Arabia dé so ọlọ́run padà tún náà àṣírí wọn náà ni. jazakumullahu khair baba ọlọ́run ní yọba jẹ́sà. ẹ máa bẹ́ tó lọ ọlọ́run fún mi. salamu alaykum salamu alaykum ọlọ́run kò ṣàánú so bàbá wa kan ti pè wọ́n ti wà lórí láì láti kan so lórí WhatsApp so wọ́n ti pẹ́ ń bẹ̀ so báwọn bàbá wa yẹn ṣe ń sọ̀rọ̀ so kọ́lọ́n kó ṣe dáadáa fún wọn ǹjẹ́ àwọn owó bẹ́ẹ̀ mo lè náà jẹ́ kí n pè wọ́n. Assalamualaikum. Waalaikumsalam wabarakatuh. Ẹ̀yin lẹ pè wá ń sìn àbí? Bẹ́ẹ̀ ni mo dápò ti program mi. Nana bisimilah ṣe kíákíá torí pé time ti lọ. Mo rí pé ẹ ti pẹ́ lórí kíní yẹn mo ṣe pè yín padà. So kọ́lọ́n kó ṣe dáadáa fún wa. Ok. Salamu alaikum. Salamu alaikum. Salamu alaikum. Ẹlẹ́mìí ti wá o. Salamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Masha Allah, ta ló ń pè wá láti bọ̀ sà? Jimoh Babalọlá Lálẹ́kan ló pè láti Germany. Masha Allah, kò ní bàjẹ́ sà. Alhamdulillah. Alhamdulillah. Àtọ̀bẹ́ kí náà ni Jazakumullahu khair. Ọlọ́run ṣe dáadáa bẹ́yìn náà. Àmín ya Allah. Alhamdulillah. Ọlọ́run bá ṣe dáadáa fún yín. Jazakumullahu khair. Sí yín náà ní bàjẹ́ lágbára Ọlọ́run. So alhamdulillah. So Ọlọ́run bá ṣe dáadáa fún ní kálukú wa. Ó dà pé ìṣẹ́jú wa kú bí ìṣẹ́jú mẹ́ta kọ́ ní báyà àbí? So Ọlọ́run now ẹbí 3 minutes níbi ìṣẹ́jú mẹ́ta níbi ìṣẹ́jú mẹ́ta sí. Naam. Unknown caller. Salamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi. Ẹ dákun ta ló ń pè wá láti bọ́sà? Láti Alájà Adúfẹ́mi láti New Jersey ní Amẹ́ríkà. Masha Allah, kò ní bàjẹ́ sà. Ẹ̀rọ sọ. Alhamdulillah. Adúpẹ́ fún ọjọ́ Ọlọ́run adúpẹ́. Ọlọ́run ní kẹjá dúpẹ́ fún alhamdulillah. Ọlọ́run nígbà yìí ọ̀rọ̀ wa báyìí. Illa billahi al-aliyyil azim. Ṣé nǹkan tó máa ń gbìyànjú ni pé tó bá jẹ́ pé breakfast yẹn ni ó mú àwọn ìdájọ́ kan wá. Ìyá ní pé kò ní ọ̀rí tíra ló ń jẹ́ kó ṣọ̀ṣọ̀ tó ṣọ. Mo máa ń gbìyànjú tí àwọn tí wọ́n bá sọ pé àwọn ní doctorate degree ní orí ẹ̀sìn yìí tí wọ́n wá ń give àwọn ìdájọ́ kan. And the problem is wọ́n place ideology lórí knowledge. So ideology ti wọn ni wọ́n tún wá place ẹ̀ lórí certificate. wọ́n place ẹ̀ lórí nǹkan tó wulẹ̀ wá nínú síra tàbí kó sọ pé wọ́n ń ṣàbòsí mímọ̀ sẹ́yìn gbogbo àwọn kìíní ìbò ṣe pé wọ́n rí wọ́n rí wọ́n kà wọ́n dẹ̀ mọ̀ ṣùgbọ́n torí pé ideology tó ń sọ wọ́n pé aláàrin kan láàrin ti sọ̀rọ̀ gbogbo nǹkan tó máa ń sọ́ọ̀sì wọ́n máa ń bèèrè lórí pé kò sí ọlá náà bí sọ̀rọ̀ mo comment pé wà láwọ́ kánàdù ọ̀rí ìfà kò sí pé àbíjẹyọ kan tó ní ká má fi ọlá náà bí sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni kò sí kódà kó jẹ́ kọ́ńdẹ̀ kó jáde kọ́ńdẹ̀ kò sí. káwọn mú kọ́ńdẹ̀ wá tó ní ká má kí wọ́n dẹ̀ tírèsì bí ọ̀dà inú bí ọ̀dà àwọn tàbí ká má sọ pé bóyá insha Allah jazakumullahu khair. Ọlọ́run ní jó bàjẹ́ sà. Ọlọ́run aṣáájú. Alhamdulillah wọ́n ti ń gbọ́ báyìí. Torí pé wọ́n ní òyìnbó kan sọ pé if you want to add something from a black man, keep in a book. Ẹ ṣe kíákíá àwọn èèyàn pọ̀ lórí ìlà táìmù rẹ̀ sí mọ́sà. Ọlọ́run aṣáájú Masha Allah. Salamu alaikum. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Masha Allah, ẹ dákun ta ló ń pè wá láti bọ́sà?
Abdulrahman ló ń pè lábẹ́kùn. ọlọ́run oníjó bàjẹ́. Masha Allah. alhamdulilah. Ọlọ́run bá wa fún yín lọ́wọ́. àmín ya Allah àtẹ̀yìn náà sà. Ẹ kú gbogbo ìgbà wa. alhamdulilah. Èmi ni máa ń sọ pé ní disappointi rí. alhamdulilah ọlọ́run náà ni ọlọ́run ni èmi kọ́. Ọlọ́run ò sì ní disappointi rí. àmín. Tẹ ẹ bá mú tọ́pìkì kan báyìí, mo mọ̀ pé tọ́pìkì tẹ mú yìí kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ àgbọ́lé ń bẹ lórí ẹ̀yìn. alhamdulilah. Ṣé wá rí ẹ ti wá fún wa lẹ́yìn ọjọ́ tí mo rí ìrù ti ń sọ fún wa pé ní kẹrí gbogbo sàtífíkẹ́tì oníwé dọ̀tọ̀rẹ́ gbogbo olóògbé ló pọ̀ nínú wọn kò sí àgbọ́lé ẹ̀sìn kankan. Ẹni bá fẹ́ ṣe àgbáyé fún èèyàn kó mọ nǹkan kó yé wàá fún wa ní ìdí tí o fi sọ pé kíní yóò lè rí bẹ́ẹ̀. Wọ́n á kàn máa sọ ọ̀rọ̀ lásán láì ní mú ìjà kankan wá láì ní rí ẹ̀rí kankan tó jẹ́ pé ní èèyàn lè gbára lé. Ẹ wo bẹ́ ṣe yànnà náà ọ̀rọ̀ yìí ẹ mú síra wá ẹ sọ àwọn tó ti lò ó ṣáájú ẹ sọ gbogbo ojú tó ti wá pátá. Ó dẹ̀ gbọ́ àjọ ní àárí ẹ̀kọ́ kan bẹ̀. A rí i pé ní orí òdodo làwọn bàbá yẹn wà gẹ́gẹ́ bí mòbí mi ṣe máa ń sọ orí òdodo lọ wà. Ọlọ́run tó tún wá. Ọlọ́run gan sọ bẹ́ẹ̀ pé asábìkúnà sábìkúnà ulaika al-muqarrabun. Naam. Àmín jazakumullahu khair. Ọlọ́run ò ní fi yín rẹ̀. Àmín ìmọ́lẹ̀ sínú ẹ̀sìn fún wa Ọlọ́run á máa bá a tọ̀ mọ́lẹ̀ sínú àmín àmín ya Allah. nínú ayé yín àtàwọn àwọn ọmọ ọmọ àmín ya Allah. inshallah àníwá yín àmín ya Allah wa iyyakum jazakumullahu Ọlọ́run bá a ṣe dáadáa fẹ́yìn náà. náà masha Allah adigunlọ́dọ̀ Ọlọ́run jẹ́ asáré ṣàdúrà fáwọn èèyàn díẹ̀ olú Ọlọ́run dákun bá gbàdúrà kó wọ wa afọwọ́ Abdulaziz Abdulwahab Alaba Ọlọ́run níjó bàjẹ́ fún yín bá wa ṣe dáadáa fún yín o Taofik Bello Ọlọ́run bá gbàdúrà yín Abíọ́dún Olúṣẹ̀san Ọlọ́run níjó bàjẹ́ afọwọ́ ọláàrẹ Abu Aliya Ọlọ́run bá ṣe dáadáa fún yín Imam Fatai Zaka ṣàdúrà fún yín kọ́lọ́run bá gbọ́rọ̀ yín sẹ́sọ̀ lọ́lá ilaha illallah afọwọ́ Sẹ́ríkì Abíọ́lá Ọlọ́run níjó bàjẹ́ Ọlọ́run bá ṣe dáadáa fún yín lọ́lá Prince Aláwọ̀ Abdullah Akim Ọlọ́run níjó bàjẹ́ Adam Hamzat Dìlọ Ọlọ́run bá ṣíjú àánú wòyìn kó bá gbọ́rọ̀ yín sẹ́sọ̀ lọ́lá agbára Ọlọ́run àtijẹ́kọ̀ọ́ṣọ́ Ọlọ́run Abíọ́dún Olúṣẹ̀san Ọlọ́run bá gbàdúrà tí yín náà Ọlọ́run ní fi yín lẹ̀ lọ́lá agbára Ọlọ́run àtijẹ́kan rẹ̀ Ibrahim Biliyamin Ọlọ́run bá ṣàánú yín kó bá ṣe dáadáa fún yín lọ́lá la ilaha illallah Òpómúléró Táíwò Ọlọ́run bá ṣe dáadáa fún yín náà kó bá gbàdúrà yín Ìṣọ̀lá Latif Ọlọ́run níjó bàjẹ́ lọ́lá la ilaha illallah bákan náà owó fẹ́tìbọ̀ ìrísùwé Ọlọ́run bá gbọ́rọ̀ yín sẹ́sọ̀ lọ́lá agbára Ọlọ́run àtijẹ́kanṣọ́ Ọlọ́run bí akila ilaha illallah Adégòkè Rasheed Ọlọ́run bá gbọ́rọ̀ yín sẹ́sọ̀ Sheikh Ridwanullah Abọlọ́rẹ́ Ibrahim Ọlọ́run níjó bàjẹ́ bá wa dúró tì yín lọ́lá la ilaha illallah Olúwatóyìn Ọlọ́run Tóyìn Búsẹ́rì Ọlọ́run bá ṣàánú yín olówó súnà Abdullah Adémọ́lá Ọlọ́run bá ṣe dáadáa fún Isa Awwal Ọlọ́run níjó bàjẹ́ fẹ́yìn náà Akimu Juma Ọlọ́run bá ṣe dáadáa fún yín Ajá Riskat Oyewumi Ọlọ́run níjó bàjẹ́ mo fi yẹn ràn rántí àfa alájà wa Aramide Karim Ọlọ́run níjó bàjẹ́ lọ́lá la ilaha illallah àwọn tí wọ́n máa ń sábà rántí ó kọ́ wọn gbà àti alájà Àbíkẹ́ Rímí Ọlọ́run níjó bàjẹ́ Asis Saheed Ọlọ́run bá gbọ́ Túnjí Sọ́ẹ́tàn Ọlọ́run níjó bàjẹ́ olówó súnà mo ti ṣàdúrà fún àwọn ẹlẹ́ẹ̀kan kọ́lọ́n bá mi ṣe dáadáa fún wọn lọ́lá la ilaha illallah Muhammad rasulullah wàlá hawla wàlá quwwata illa billah Kadiri Najim Ọlọ́run bá ṣe dáadáa fún yín Ọlọ́run ní fi yín Adéọlá Alára Ọlọ́run bá gbọ́rọ̀ yín sẹ́sọ̀ mọ́dọ̀ọ̀rọ̀ yín rú mọ́dà yín láàmú gbogbo ntẹ́ nfẹ́ ni kọ́lọ́n bá ṣe fún yín o Sàlàkọ́ Mukhtar Jùwọ́n Ọlọ́run ní báyìí kò ní fi yín lẹ̀ lásìkò kankan gbogbo ntẹ́ bá ń fẹ́ Ọlọ́run mọ̀ bá yín fẹ́ ti dáadáa ẹja lónìí bó dìbò mọ́nàs Ọlọ́run níjó bàjẹ́ Akim Tuami Ọlọ́run bá ṣẹ́jú àánú wò yín o kò bá gbọ́rọ̀ yín sẹ́sọ̀ gbogbo ntẹ́ ṣe fún aládùá Ọlọ́run bá dá padà fẹ́yìn náà lálẹ́kún àlékún àtàtì pẹ̀lẹ́ lọ́lá la ilaha ya Allahu ọmọ wọlé Ọlọ́run kò ní bá dáadáa yín jẹ́ Muhammad Muftahuddin Agégérí Ọlọ́run níjó bàjẹ́ o Afọlábí Yusuf Ọlọ́run níjó bàjẹ́ lọ́lá la ilaha illallah lọ́la Muhammad rasulullah Kudara Abiola Saheed Ọlọ́run bá gbọ́rọ̀ yín sẹ́sọ̀ ibi tọ́lọ̀ ní kí n rí kíní yẹn dé nìyẹn àwọn afáwa tí wọ́n máa ń sábà wà ń bẹ̀ afáwa Abu Hasan Ọlọ́run bá ṣe dáadáa fún wọn broda Yomaiti Ọlọ́run bá mi ṣíjú àánú wò wọn bákan náà Khalifa bàbá wa Ajágbé Mọ́kìfìrí Ọlọ́run níjó bàjẹ́ gbogbo àwọn afáwa tí wọ́n wà lórí ètò àtàwọn tí wọ́n jẹ́ silent watcher Ọlọ́run bá ṣíjú àánú wò wọn
àtẹ̀ntì ń ta aṣọ bálára mu àtẹ̀ntì ò bálára mu ọlọ́run bá gbàdúrà oníkálukú kó sì bá wa ṣe dáadáa fún wọn kó bá wa fún wọn ní tí wọ́n ń fẹ́ dọ́là la ilaha illallah ọlọ́run dákun ṣàánú àwa náà ẹnjìníà wa nulẹ̀ agbára ọlọ́run má jẹ́ ó dààmú mọ́fà rẹ̀ ṣe ọlọ́run bá gbé ọwọ́ ẹ̀ sókè jẹ́ kóun náà máa gà sí dọ́là la ilaha illallah àfọwà Muhammad Jami Adégòkè ọlọ́run bá ṣíjú àánú òun náà dọ́là la ilaha gbogbo àwọn tí wọ́n wá ràn wá lọ́wọ́ léèrè bí a ṣe lè rí àwọn kìnìta play yìí látọ̀dọ̀ àfọwà Ọládégà Samad àfọwà Ali Oye àfọwà Ọláàrẹ ọlọ́mọba àṣẹdá fún kálukú àfọwà Sheriff Hasan tí bọ́ ọlọ́mọdé ó dàrú àfọwà olówó ọlọ́mọba àṣàánú yóò bá gbọ́dọ̀ yín sẹ́sọ̀ lẹ́àfin citizen ọlọ́run níjọ́ bàjẹ́ AK Akeem Imam Alusunna àti àfọwà Ased Abdulaziz ọlọ́mọba gbàdúrà yín aláwùsá ọ̀dọ̀fin ọlọ́mọba àṣẹdá fún kálukú yín kárí gbogbo apáta àfọwà Akeem Adéwùmí ọlọ́mọdé ó bàjẹ́ bí akila ilaha illallah ya awwalal awwalina wa ya akhiral akhirina يا ذا القوة المتين يا رحم المساكين ويا أرحم الراحمين àtúwọ̀n fàṣì kò yí sọ fún wa kádàkùn ká bá wa ran ètò yìí lọ́wọ́ ó ní ìrànlọ́wọ́ tó pọ̀ bákan náà ká subscribe sórí àwọn YouTube channel wa ọlọ́run dákun bá wa ṣe dáadáa fún oníkálukú wa gbogbo àtàwọn bá wa share ètò yìí ọlọ́run bá wa share oore lọ́pọ̀lọpọ̀ àdìpẹ̀lẹ́ láyé àti lọ́run ọlọ́run bá wa ṣe fún yín gbogbo àwọn tí ó tún máa padà wo tí ó mọ̀ ṣe ọlọ́run bá wa share oore fáwọn náà wala hawla wala quwwata illa billahil aliyyil azim. Adama Ali Lori, Adama Ali Lori, Adama Ali Lori. Mo lè ti sanwó fún Monday $5,000 for anything. Last time, yeah. One level two zero. Mo ti upload page. One yẹn level ṣe àtẹ̀ní ẹ ti upload yẹn. Ti last Friday lè mi sọ. Mo tẹ̀wọ́ mi méjèèjì sílẹ̀ níwájú. Kọ́dà bí mo bá bẹ̀rẹ̀ Pẹ̀lú àwọn ọmọ ìrúṣẹ́ wọn dá mà ṣáà ní kí wọ́n jẹ́ má ṣe fún mi lọ́wọ́.